Ẹ̀ka lẹ́nu gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa, mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa Alẹ́ Data, níbi tí a ti ń ṣàgbéyẹ̀wò àwọn ẹwà eléyìí tí ó wà nínú R programming. So ní kánmọ́kánmọ́ a máa bá ètò náà lọ níbi tí a bá dé lọ́sẹ̀ tó kọjá. Fún àǹfààní àwa tí a ń bá wa ká lọ, ẹ rí pé lọ́sẹ̀ tó lọ a ṣàlàyé pàtàkì ìmọ̀ ṣàfihàn àwọn iṣẹ́ ìwádìí wa tí a ń pè ní open science. So a ní nínú ọ̀nà tá a lè mọ̀ gbà sí àwọn iṣẹ́ ṣàfihàn àwọn iṣẹ́ ìwádìí wa, òun náà ni pre-registration wa o. So tóra ti mọ̀ pé pre-registration yìí yóò mọ kò ní jẹ́ kí n tí a ń pè ní replication crisis kó ṣẹlẹ̀. A ṣàlàyé pé lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí táwọn èèyàn ṣe, so tí àwọn èèyàn tí wọ́n bá tún ṣe iṣẹ́ ìwádìí táwọn kan ti ṣe, tí wọ́n dẹ̀ sì tẹ̀lé gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n láwọn gbé kó tó di pé wọ́n gba data wọn ni o, àbí wọ́n ṣe nǹkan mìíràn ni o, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà ló jẹ́ pé àwọn èèyàn ṣe kí ni o, àwọn èèyàn rí n tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n gbé jáde lésì wọn. Ajá sí kó ṣe pàtàkì láti lè ṣe kí láti mọ pre-register àwọn iṣẹ́ wa tá a fẹ́ ṣe. Ìmọ̀ pre-register àwọn náà ni pé gbogbo àwọn tó jẹ́ methodology tá a fẹ́ lò, statistical analysis tá a fẹ́ ṣe, dependent variable wa, independent variable wa, ká mọ gbé síta kó tó di pé àti ẹ̀ ṣe nǹkan kan lórí rẹ̀ rárá. Alọ́pọ̀lọpọ̀ àwọn ọjọ́ náà ló jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n ń béèrè fún pé kódà kó jẹ́ pé iṣẹ́ ìwádìí yín àbí ń tẹ́ pé ní hypothesis yín yẹn o, so tó yẹ pé null result náà ni ẹ tún rí, so ẹ lè ṣe kí ni o, ẹ lè sì tún fi sọwọ́ náà wọ́n dẹ̀ bá yín ṣe ìgbéjáde rẹ̀. So ibẹ̀ náà la dúró, agbádẹ́hùn pé láti ọ̀sẹ̀ tòní a mọ̀ bẹ̀rẹ̀ bá ṣe lè mọ ṣe hypothesis testing. So bó la ṣe fẹ́ mọ̀ bóyá àwọn hypothesis wa tá a ti mú yẹn o, tàbí ìbéèrè wa tá a fẹ́ ṣe yẹn o, bó ni a ṣe fẹ́ máa mọ̀ bóyá ó tọ́ àbí kò tọ́. Ẹ rí i pé nínú àwọn àpẹẹrẹ tá a ti ń ṣe sẹ́yìn, òun náà ni alákọ̀ọ́kọ́ nípa ìmọ̀ lo èdè abínibí láti fi kọ́ ìṣirò ní àwọn iléèwé wa. Àwọn tá a bá bá a ká lọ, ẹ rí i pé a ní dependent variable tó lè wà nínú ìbéèrè yìí. Òun náà ni pé kí ni o, bóyá máàkì tí àwọn ọmọ bá gbà, bóyá nínú 100, so ti yé wa lẹ́yìn ìgbà tá a bá gbé iṣẹ́ fún wọn. Iṣẹ́ ìwádìí yẹn ni pé kí ni o, a mọ̀ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n mọ́ fìdí rẹmi nínú àwọn ìmọ̀ ìṣirò. So nínú àwọn ìdí tó fi mọ́ fìdí rẹmi náà ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ò kí ń lo èdè abínibí fi kọ́ wọn. So bó wá ní tá a bá ń lo èdè abínibí láti fi kọ́ wọn, ṣé àwọn tá a fi èdè abínibí wa kọ́ ṣé wọ́n mọ yege ju àwọn tí a lo èdè àtọ̀húnrìnwá kọ́ lọ tí a mọ̀ sí èdè Gẹ̀ẹ́sì? Ẹ pé láti bẹ̀rẹ̀ nísìnyí a ti mọ̀ pé tí ó mọ jẹ́ independent variable wa tá à ń pè ní variable tá a fi ń túkọ̀ wò, àlọ́ wọn mọ jẹ́ English tàbí Yorùbá. Dependent variable náà ni pé lẹ́yìn ìgbà tá a bá ti fi kọ́ wọn tán, ká wá gbé iṣẹ́ fún wọn, bóyá iṣẹ́ àmúrelé ni o àbí iṣẹ́ múyimúyi ni o, ká wá ṣe kí ni o, ká wá máàkì rẹ̀ lẹ́yìn rẹ̀.
lẹ́yìn ìgbà tá a bá máàkì ẹ̀ tán ká wá wo agbègbè tí a mọ̀ ní average àwọn ikọ̀ méjèèjì ẹ̀rí pa ti ní ikọ̀ méjì ikọ̀ kan àwọn tí wọ́n lo èdè Gẹ̀ẹ́sì láti fi kọ ikọ̀ kejì àwọn tí wọ́n lo èdè Yorùbá láti fi kọ so lẹ́yìn ìgbà tá a bá wá average tí a mọ̀ sí mean àwọn ikọ̀ méjèèjì yẹn o ká wá wò pé ìwo ló pọ̀ jù ṣùgbọ́n tó wáyé pé hypothesis wa náà ni pé àwọn tá a fi èdè Yorùbá kọ́ wọ́n mọ yege ju àwọn ti Gẹ̀ẹ́sì lọ ajá sí pé kò ní tó lásán kọjá pé gbàtà bá ṣe kí ni o mo wá in tí àwọn tá a fi èdè Yorùbá kọ́ ká pé gẹ́gẹ́ bí àpèjúwe aláwọn gba 50 máàkì tá a mọ̀ sí 50 nígbà tá a bá average wọn so ti nínú 100 àwọn tá a fi èdè Gẹ̀ẹ́sì kọ́ báyà wọn gba 40 nínú 100 kò tí ì tọ́ àbí kò tó láti sọ pé ìyàtọ̀ tó yanrantí ó wà láàrin àwọn ikọ̀ méjèèjì o so ìyàtọ̀ tó yanrantí tá a pè ní statistically significant difference a lè tí ì sọ bẹ́ẹ̀ torí ìyàtọ̀ ọ̀hún ó lè wá báyà by chance nígbà míì tó yẹ pé ọkàn wá náà ni ẹ ti gẹ́tì ẹ̀ báwọn so báyà random kílókọ̀ náà la kàn rí ń bẹ̀ ṣùgbọ́n láti fi mọ̀ bóyá ìyàtọ̀ tó yanrantí wà láàrin àwọn ikọ̀ méjèèjì tá a fi ń ṣiṣẹ́ yìí àwa lè mọ lo àwọn irinṣẹ́ oríṣiríṣi láti fi yẹ̀ wọ́n wò so nínú àwọn irinṣẹ́ yẹn tí a ń pè ní hypothesis testing wọ́n pọ̀ àti àwọn test statistics lóríṣiríṣi lára wọn ni t-test wà eléyìí táwọn ṣe lálẹ́ yìí a ní ANOVA so ti yé bá wọn so a ní regression a ní correlation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo a ní chi-square gbogbo àwọn eléyìí tí wọ́n dákọ̀ yìí o gbogbo wọn ló ní ìgbà àbí àkókò tó yẹ pé a máa ṣe kí ni o tá a máa lò wọ́n so lónìí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú t-test ní àwọn ọ̀sẹ̀ eléyìí tí ó mọ̀ tẹ̀lé kọ́lọ̀mbá kó fi ẹ̀mí wa sílẹ̀ a máa tẹ̀síwájú lórí àwọn ìyókù náà lágbára Ọlọ́run bá báyà kí la ń pè ní t-test ìmọ̀ àti mọ̀ rí arúmẹ́nìsì so ní ẹ̀yìn ẹ̀kọ́ yìí pẹ̀lú gọlọ́mbà a mọ̀ ìtumọ̀ tí a ń pè ní t-test so ìgbà wo la máa lo t-test ọ̀nà wo ni t-test pín sí bó ni a ṣe lè mọ̀ ṣe kí ni o a ṣe lè mọ̀ mú hypothesis wa tẹ́lẹ̀ pé gbàtà bá ti mọ̀ pé a mọ̀ lo t-test kí bó ni hypothesis wa bó ni ó ṣe mọ̀ rí àti kí ni àwọn assumptions àwọn tá a ṣe kí ni o àwọn tí ó jẹ́ bí èrò tó yẹ pa gbọ́dọ̀ ní tàbí àwọn kankan tá gbọ́dọ̀ ṣe kí ni o tá gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé kó tó di pé a lo t-test wa bó la ṣe á lè mọ̀ calculate t-test wa láti gba haru ọ̀nà wo la lè mọ̀ gbà wá t-test wa láti haru wa rí pé haru iná là ṣe kí ni o là ń kọ́ ṣùgbọ́n yóò ṣe pàtàkì láti mọ̀ tún mọ̀ níta tí ẹ fẹ́ wá ní haru tó ti wá pọ̀ láti mọ̀ àwọn theory yẹn so tí bó la dẹ̀ ṣe lè mọ̀ ṣe kí ni o bó la ṣe lè mọ̀ interpret àwọn iṣẹ́ wa so tá bá ní t-test gẹ́gẹ́ bí mo ṣe sọ ìkan nínú àwọn hypothesis test ni o so tí bá wọn rí pé mo la ní t-test so lára rẹ̀ náà ni analysis of variance tá mọ̀ sí ANOVA so tí bá wọn so chi-square àti gbogbo ẹ̀ báyìí so tí so ní kúmọ́ òun náà ni pé a máa ń lo t-test láti mọ̀ bóyá ìyàtọ̀ eléyìí tó yanrantí ó wà láàrin àwọn ikọ̀ méjì tá a fi ń ṣiṣẹ́ ẹ wá àpèjúwe tí mo sọ fún wa nísìn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a fi èdè abínibí kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tá a fi èdè Gẹ̀ẹ́sì kọ́ táwa fẹ́ mọ̀ bóyá ìyàtọ̀ wà láàrin yíyege wọn ó ti yé bá wọn so a ní kákan wá in tí èsì ìdánwò ta fún wọn yóò jẹ́ ká wá ṣe kí ni o ká fi àwọn méjèèjì wọn ra wọn kò tó àfi ká lo kí ni o ká lo àwọn irinṣẹ́ kan tí ó mọ̀ sọ fún wa bóyá ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì bóyá yanrantí ń tòótọ́ so ti yé bá wọn so nínú àwọn tá a bá fẹ́ wá àwọn ìyàtọ̀ tó wà láàrin àwọn ikọ̀ méjì báyìí ikọ̀ méjì ẹjá gbọ́ ikọ̀ méjì báwọn a máa lo t-test fún àpẹẹrẹ mìíràn náà ni pé bóyá ẹ fẹ́ mọ̀ iye bóyá ìyàtọ̀ wà láàrin àwọn tó ganu sí oúnjẹ níbi ìnáwó láàrin àwọn ọkùnrin àbóbìnrin tó ti bá wa lè lo t-test náà láti fi mọ̀ ṣe àwa ní ìpín mẹ́ta tí t-test pín sí o tó dẹ̀ sì jẹ́ pé òun la máa lò ní òní ìpín alákọ̀ọ́kọ́ so ó yẹ ká ti mọ̀ rí ní tí mò ń kọ́
so alákọ̀ọ́kọ́ òun náà là ń pè ní kíni o à ń pè ní one sample t-test. So one sample t-test a máa gbàlàyé rẹ̀ yékéyéké o. Ẹlẹ́ẹ̀kejì à ń pè ní kíni o samples t-test. A lè ní independent sample t-test. Ní àwọn ìwé mìíràn wọ́n máa ń pè ní kíni o unpaired t-test. A máa gbàlàyé rẹ̀ yéké. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kíni o a lè ní dependent samples t-test. Ó kọ mìíràn tó máa ń fún un náà ní kíni o paired t-test. Ẹ pé mo ní ọ̀dà púpọ̀ kọ́kàn máa jẹ́ pé a kàn kò fìrí lọ sí bá ṣe lè mọ̀ ṣe kíni o bá ṣe lè mọ̀ ṣe ní àrò kákan ká gbọ́ àwọn ìpìlẹ̀ rẹ̀ yé. A máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ gangan fúnra láàárẹ̀. Ẹ pé tí wọ́n bá ní one sample t-test ohun ìtumọ̀ náà ni pé bí àpèjúwe tí mo sọ náà ni pé ká ní bathroom ṣe pé bath ìwẹ̀ room yàrá tá bá pa méjèèjì papọ̀ ilé ìwẹ̀ yàrá wẹ̀ àbí. So one sample t-test náà ni pé kí ni o sample kan la ní ṣe n bá ti sọ yàtọ̀ tó wà láàrin sample àti population. So ti bá wọn so a lè fi population wé gẹ́gẹ́ bí àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ní ìsìn. So ti bá wọn Nàìjíríà ó lè jẹ́ population. So ti bá wọn tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó mọ jẹ́ sample nínú kíni o nínú population yẹn. Tó bá jẹ́ pé mo bá ń bùkátà láti wò bóyá ìyàtọ̀ tó yanrantí yóò mọ wà láàrin mini sample kan pẹ̀lú ìntàtìmọ̀ tẹ́lẹ̀ bí àyàtọ̀ mọ wà láàrin mini sample kan àti nǹkan kan tá ti mọ̀ tẹ́lẹ̀. Àpèjúwe tí mo lè lò tí ó di òye wa náà ní nísìn ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ìta gbọ́yé náà ni pé iye ìgbà táwọn yẹn mọ́ ń jẹun lójúmọ́ ẹ̀mélòó ẹ rí pé ẹ̀mẹ́ta náà ni o òun náà ló ṣe kí ni o òun náà ló common jù oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán àti oúnjẹ alẹ́ ẹ pé number of meals nìyẹn ẹlẹ́ẹ̀kẹta. Bóyá tí n bá fẹ́ ní bẹ́ẹ̀ ló sì ṣe wà ní Nàìjíríà kó tó ẹ̀ tó di pé àkókò tá a wà yìí tó yẹ pé gbogbo wọn yẹn ò pé mọ́ bóyá 101 làwọn ẹlòmíín jẹ àbí 101 aṣáàdúpẹ́ fọlọ́run tàbá ti jẹ́ lórí ààrẹ. So ti yẹ bá wọn so tàbá ní one sample t-test bá àpèjúwe tí mo máa ń lò ní pé a ti mọ̀ pé meals lójúmọ́ ẹ̀ẹ̀mẹ́ta ni o. Tí n bá fẹ́ wá wò pé kí ni o bóyá iye oúnjẹ táwọn èèyàn mọ́ jẹ iye number of meals láwọn households bóyá bí Ọ̀yọ́ state bóyá ó ṣe kí ni o ó yàtọ̀ sí ìntàtìmọ̀ páwọn èèyàn mọ́ ń jẹ. So ti bá wọn so èyí tí máa ṣe bẹ́ẹ̀ náà ni pé kí ni o sẹ́yìn pé máa gba data pé ok ilé Yéròkun ẹ̀mélòó lẹ́yìn mọ́ ń jẹun ní lójúmọ́ pé 101 làwọn ń lò yàrá pé tá bá ti jẹun láàárọ̀ á sinmi lọ́sàn-án á tún jẹun alẹ́ ajá sí pé ẹ̀mélòó ni wọ́n jẹ báyẹn oúnjẹ méjì. Ilé Kóredé èló lẹ́yìn jẹ 100 ni o kápá àwọn jẹun kan. So ti bá wọn ilé mìíràn àwọn jẹun mẹ́ta tí n bá gba sample yẹn a ti mọ̀ pé ó lè mọ́ rọrùn fún wa láti gba gbogbo ilé táwọn tó so láti gba lọ́wọ́ gbogbo àwọn ilé tó ṣe kí ni o ilé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rùn bóyá kí n sọ pé mo fẹ́ gba gbogbo ilé tó wà ní kí ni o ládùúgbò kan tàbí ní ìbílẹ̀ kan. Okó láti bá tiẹ̀ fẹ́ lo ìbílẹ̀ báyà mo fẹ́ ṣe ní Ìṣẹ̀yìn gẹ́gẹ́ bí àpèjúwe nísìn. So ti máa ó mi pé gbogbo ilé kọ̀ọ̀kan ní Ìṣẹ̀yìn yẹn tàbí ládùúgbò kan ó lè jẹ́ pé wọ́n já wọn sample mi. Táyé pé ilé 100 mọ́ àní tí n bá bẹ̀ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn òun. So ti máa lẹ́yìn ìgbà tí n bá ti wá gba gbogbo ilé tán mo wá average ni pé mo wá mí ní gbogbo àwọn ilé tí mo gbà pátápátá yẹn. So ti máa so kọ́ á jẹ́ pé ìgbà tí mo gba mí nìyẹn tán bóyá pé sample mi nìsín kákó sample mi ní wa ó jẹ́ 2.5. So ti bá adẹ tí mọ̀ ipe in tó ń jẹ́ reference mi ní wa tá a ti sábà mọ̀ tẹ́lẹ̀. So kápò ń jẹ́ kí ni o ó jẹ́ 3 nígbà pé iye ìgbà ẹ̀mẹ́ta láláwọn yẹn mọ́ ń jẹun. So ti bá kò tọ́ àbí kò tó kí n sọ pé kí ni o ìyàtọ̀ wà láàrin iye ìgbà táwọn yẹn mọ́ ń jẹun níṣẹ́yìn sí ìntàtìmọ̀ tẹ́lẹ̀. In tí mo fi lè wá mọ eléyìí láti fi wá bóyá àjọṣe wà láàrin iye ìgbà táwọn yẹn mọ́ ń jẹun àti ìntàṣe kí ni o
ìta ti sábà mọ̀ tẹ́lẹ̀ náà ni pé kí ni máa wá one sample t-test ajá sí pé sample méjì ni ọmọ gbà sí láàmà bùkátà sí bá wọn sample méjì mo bí agbára yẹn yé kébà yẹn so sample méjì òun náà ni ọmọ ṣiṣẹ́ ẹ wá rí àpẹẹrẹ lẹ́ẹ̀kejì eléyìí tá à ń pè ní kíni o so eléyìí tá à ń pè ní independent sample t-test a máa mọ̀ túmọ̀ rọ̀ láti bí ọ̀rọ̀ gangan fúnra láàárẹ̀ independent sample t-test òun náà ni pé tó wáyé pé bá ń wá kíni o àjọṣe tó wà láàárín ikọ̀ méjì gẹ́gẹ́ bí àpèjúwe eléyìí tí mo fún wa lẹ́ẹ̀kan yẹn àwọn ọmọ tá a fi èdè Gẹ̀ẹ́sì kọ́ àtàwọn ọmọ tá a fi Yorùbá kọ́ ẹ rí pé ikọ̀ mélòó mo ní bá wọn ikọ̀ méjì tí n bá fẹ́ mọ̀ ìyàtọ̀ tó wà láàárín wọn àbí mo fẹ́ yẹ̀ wò pé ìyàtọ̀ tó wà láàárín àwọn méjèèjì yẹn bóyá ó yanrantí àbí kò yanrantí so ti yé bá wọn bóyá wà statistically significant àbí wà statistically significant so màmá lo independent sample t-test ajá sí pé lórí sample mélòó ni màmá lo independent sample t-test fún méjì ẹ wá mọ̀dí tán fi mọ́ ń pè ní unpaired àti independent pé independent náà ni pé kí ni o wọn ò gbára léra wọn ajá sí pé tí n bá mú àwọn èèyàn at random ṣe ń pa sọ fún wa pé tá bá fẹ́ ṣe kí ni o nígbà tá bá fẹ́ ṣe àwọn experiment wa randomized control trial àwọn tá máa fún àwọn ní treatment wa bóyá control group wa ni àbí intervention group wa náà ni pé kí ni o a máa káwọn èèyàn sí randomly kí káwọn pé ní lágbájá bọ́ síbí báyìí so tí bá ajá sí pé tá bá ti mọ̀ pé randomly nìyẹn ikọ̀ méjìlá ni àwọn kan ò ní mọ̀ wà nínú ikọ̀ mìíràn so bóyá nísìnyí èmi wà nínú ikọ̀ àwọn tí wọ́n fi Yorùbá kọ́ tún lè wà nínú ikọ̀ tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi Yorùbá kọ́ mọ́ so tí bá so ẹ rí pé independent ìtumọ̀ independent bí tán ti mú wà àti unpaired yàní pé wọn ò jọ ṣe kíni o wọn ò jọ ní nǹkan kan tó pa wọ́n pọ̀ treatment kan náà kọ́ la ṣe kíni o lájọ fún wọn independent sample t-test ni ẹ wá rẹ lẹ́ẹ̀kẹta dependent sample t-test ẹ rí dependent sample t-test náà ni pé kíni o mí ní ikọ̀ méjì náà láwà ṣùgbọ́n àwọn ikọ̀ méjèèjì yẹn wọ́n gbára léra wọn so tí bá wọn bí a nísìn mo fẹ́ wò àbá fẹ́ mọ̀ bóyá oúnjẹ táwọn èèyàn jẹ ìmọ̀ nílàpá lára wọn àbí kò ní bóyá láàárọ̀ oúnjẹ tá a bá ń jẹ yẹn ṣé yóò nílàpá lára wa ká ṣiṣẹ́ àbí kò ní nílàpá ajá sí pé tí mo lè ṣe náà ni pé kí ni o kí n wo báwo èèyàn ṣe mọ́ ṣe kí ni o báwo èèyàn ṣe mọ́ lágbára tó síwájú oúnjẹ báwo èèyàn dẹ̀ ṣe mọ́ lágbára tó lẹ́yìn oúnjẹ ẹ rí i pé èèyàn kan náà là ń ṣe kí ni o là ń fún lóúnjẹ ẹ̀sùngbọ́n tó kàn yàtọ̀ ni pé kí ni o a fún wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ká tó fún wọn ní intervention tí a mọ̀ sí oúnjẹ a dẹ̀ ṣe kí ni o a fún wọn ní ìparí lẹ́yìn ìgbà tá a ṣe kí ni o lẹ́yìn ìgbà tá a fún wọn ní oúnjẹ tán mo bí a mọ agbálá yẹn yé kí sá ti mọ yàtọ̀ tó wà láàrin independent àti dependent báwọn ajá sí pé dependent tiẹ̀ yóò mọ̀ jẹ́ paired test lòun paired test la lè fi wá oyin pé tí n bá fẹ́ mọ̀ bóyá ìyàtọ̀ tó yanrantí wà láàrin ká tó jẹun àti lẹ́yìn ìgbà tá a jẹun so tí báwọn so èyí tí màá máa lò náà ní kíni o paired t-test tàbí kíni o independent sample t-test káwá lọ mọ̀ ẹ rí one sample t-test yìí àti dependent sample t-test tá à ń pè ní paired t-test yẹn wọ́n jọ jọra wọn nǹkan kan náà nǹkan kan náà ni a lè ṣe kí ni la lè pè wọ́n tàbí ká sọ pé wọ́n jọra àwọn yàtọ̀ sí independent sample t-test tẹ́ bá ṣàkíyèsí ẹ rí i pé tí àwọn méjèèjì fẹ́ fara pẹ́ra wọn ìyá ni pé one sample t-test àti dependent sample t-test ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí èèyàn kan tàbí kẹ́ sọ pé ikọ̀ kan náà là á fi ń ṣiṣẹ́ fáwọn méjèèjì fún one sample t-test ikọ̀ yẹn o à ń yẹ ìyàtọ̀ tó wà láàrin àwọn reference mean tá a ti mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ẹ wo iye ìgbà tá a mọ̀ ń jẹun lójúmọ́ ẹ̀ tá a fi ṣe kí ni o tá a fi ṣàfiwé pẹ̀lú àwọn iye ìgbà táwọn yẹn mọ̀ ń jẹun níṣẹ́yìn so ti bá ṣùgbọ́n dependent sample t-test ikọ̀ kan ní tòótọ́ a kàn ṣe kí ni o agbadé táwọn lẹ́ẹ̀mejì ni síwájú àti sẹ́yìn ní tí ó tún wá fi yí oyé wa náà ní pé ikọ̀ kan nínú ẹgbẹ́ tá a bá fẹ́ wá t-test yẹn tàbí paired t-test tiwọn
so kí n ra jẹ́ ká ganu sí díẹ̀ òun náà ni pé kí ni o a máa yọ àwọn tó wá ẹgbẹ́ màmá ní ẹ̀mọ̀ wò gẹ́gẹ́ bí àpèjúwe nìsín ìgbà tí wọ́n bóyá bí wéètì mi kí n tó jẹun kó jẹ́ pé 30 lẹ́yìn ìgbà tí mo ti jẹun tán ẹ̀yà pé before after so ti yé báwọn lẹ́yìn ìgbà tí wọ́n jẹun tán bóyá lè jẹ́ 34 síwájú kún tó jẹun ká pé lè jẹ́ 24 lẹ́yìn ìgbà tí wọ́n jẹun tán ká pé lè jẹ́ 14 so lẹ́yìn rẹ̀ màmá ṣe kí ni o màmá yọ àwọn méjèèjì yìí kúrò ní ara wọn màmá wá difference wọn so bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ tí n bá ní kólọ́mù mìíràn nísìn kó jẹ́ difference ẹ má wọrí ẹ̀ tábà yọmọ yọ akákan gbòye ẹ rí pé ilé ọmọ jẹ́ kí ni o 4 àbí ilé ọmọ jẹ́ kí ni o ilé ọmọ jẹ́ 10 àbí kí ilé jẹ́ -4 màmá wá deviation yẹn so tí máa wá deviation yẹn màmá wá mìíní rẹ̀ ṣe pé tó bá jẹ́ mìíní yẹn màmá wá ṣe kí ni o màmá wò bóyá ó yàtọ̀ sódò àbí kò yàtọ̀ sódò tó bá jẹ́ pé ó yàtọ̀ sódò so tí yé bá wọn àbí tí màá wá ń bẹ náà ni pé ṣé kí ni ẹ̀ sọ yàtọ̀ sódò àbí kò yàtọ̀ sódò màá fi tí test wo ìmọ̀ fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ rí pé ó fẹ́ fara pẹ́ wọ́n sample tí test náà ṣe pé ọ̀kan náà ló ń padà á dà mò ń padà ń compare ṣàfiwé rẹ̀ pẹ̀lú kí ni o reference mean náà kí ni wọ́n á ní reference mean fún dependent sample tí test yìí 0 ni ìtumọ̀ náà ni pé àwọn òbóyọ deviate kò ní 0 ẹ̀yìn pé tí n bá wá ìtọ́jẹ́ kí ni o ìtọ́jẹ́ bí weight mi bóyá síwájú àti lẹ́yìn bóyá tí n bá wá mean wọn pátápátá so deviate kò 0 ìtí dependent tí test ṣe tó ń jẹ́ paired bẹ̀ wọ́n sample tí test náà ni pé a ti ní gbèdéke kan tẹ́lẹ̀ so ti bá a ti ní gbèdéke kan tẹ́lẹ̀ bí àpèjúwe nísìnyí ṣe ń gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtí sábà máa ń jẹ́ bí pass mark wa àbí cut off eléyìí tá a máa mú báyà fáwọn tó bá ṣe jamb àbáwọn kankan báyà bí 180 àwa fẹ́ wò pé kí ni o ṣé àwọn tí wọ́n ṣe exam lọ́dún yìí on average wọ́n wọ cut off yẹn o ti bá ayá sí pé tí n bá ṣe kí ni o tí n bá ti wọ average gbogbo wọn pátápátá máa máa wò bóyá ó ṣe kí ni o bóyá ó yàtọ̀ sí 180 àbí ó yàtọ̀ sí so ìyẹn ni pé cut off eléyìí tó ti ṣe kí ni o tó ti yẹn sí wa tẹ́lẹ̀ káwá lọ mọ̀ kí wá ṣe pé àmọ̀ ṣe kí ni o a kàn mọ̀ kùfìrí lọ wá t-test o ká tó lè wá t-test a gbọ́dọ̀ ní àwọn òfin kan tó gbọ́dọ̀ wọlé o tí a ń pè ní assumptions so tí wà ẹ jẹ́ ń bèè lọ́dọ̀ tiwa náà kí ni ẹ̀ ń wò pé ní àwọn assumptions tó gbọ́dọ̀ kọ́kọ́ wà ní so tí òun náà ni pé mo gbọ́dọ̀ ní sample tí máa fi ṣiṣẹ́ sample tí máa fi ṣiṣẹ́ èyí tó bá jẹ́ pé one sample t-test ni kí ni màá máa bùkátà o màá máa bùkátà sí sample kan àti kí ni o àti reference value tí mo wò bóyá ìyàtọ̀ wà láàrin rẹ̀ àbí kò sí so tí bá wọn tó wá jẹ́ pé independent ńkọ́ sample mélòó màá máa bùkátà sí tó wá jẹ́ pé independent màá máa bùkátà sí sample méjì so tí màá máa bùkátà sí sample méjì tó wá jẹ́ pé bóyá síwájú àbí lẹ́yìn so lókè àbí nísàlẹ̀ so lórí àwọn sample kan náà ni yóò dẹ̀ sì mọ̀ ṣe kí ni o yóò dẹ̀ sì mọ̀ wá yàtọ̀ sí àwọn eléyìí so tí ma ẹ̀yin tá à ń pè ní variable wa a gbọ́dọ̀ ní metric variables sáàmù yàtọ̀ tó wà láàrin metric variable àti numeric variable ẹ̀rí metric variable yìí numerical variable náà ni o ṣe àgbà ti kọ́ nínú àwọn ìgbà tá a ṣe data type aláwọn integer so tí ma so àti ní akọ àwọn kíni a ní gbogbo àwọn integer yẹn a ní numerical kíni wọn numerical variable àwọn náà so ti bá wọn so numerical variable náà a tún wá lè ṣàdáyanrí rẹ̀ pẹ̀lú metric variable so in tá ń pè ní numerical tá ń pè ní metric variable òun náà ni pé kíni o bẹ́ẹ̀ bí variable tó yẹ pé mo lè mọ̀ sọ pé ìyàtọ̀ tó wà láàrin point kan sí point mìíràn nǹkan kan náà ni ẹ wo àpèjúwe nísìnyí bá ti bá ní age height ṣe pé nísìnyí age lè jẹ́ ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ṣe pé tí ń bẹ láàrin ibìkan síbì kan bóyá àwọn tó tẹ̀léra wọn yẹn o so consecutive kí ló kọ yẹn so difference kan náà ní bẹ láàrin wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní height èèyàn náà so tí bá wọn so òun náà là ń pè ní kíni o là ń pè ní
metric variable. So property metric variable náà ni pé a gbọ́dọ̀ ní kíni o equal intervals. So ti equal intervals náà ni pé nínú n tí ó mọ wà láàrin bóyá alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta wọ́n gbọ́dọ̀ ṣe kíni o wọ́n gbọ́dọ̀ dọ́gba. So ti bá so wọ́n gbọ́dọ̀ dọ́gba. Ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn kíni ni pé àwọn metric variables wọ́n máa wà additive. Sáwọn tó máa additive òun náà ni pé a lè rò wọ́n papọ̀ a dẹ̀ lè ṣe kíni o a lè yọ wọ́n kúrò nínú ara wọn. Ẹ rí pé tá bá ní height méje nísìn a lè yọ wọ́n kúrò nínú ara wọn. So tí mo dẹ̀ sì lè rò papọ̀ mo lè rò èjì mi àti èjì ẹlòmíràn náà papọ̀. So tí bá so nínú àwọn kílókọ náà wọ́n tún máa ń jẹ́ tá fi lè mọ̀ pé metric variables wọ́n tún máa ń jẹ́ kíni o wọ́n máa ní ratio scale. Ṣé pé nínú ìyàtọ̀ tí mo sọ fún wa pé a fi lè mọ̀ tètè rántí ratio scale náà ni pé ó mọ ní tá pè ní true zero pé a máa mọ̀ pé bí kan ló ti bẹ̀rẹ̀. Ìyà ni pé bí reference point yẹn náà a mọ̀ pé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ṣé pé tí ó bá ti dáyé kí ni ọmọ ọdún rẹ̀ 0. So tí bá lẹ́yìn ọdún kan tó bá dáyé 1 year. So tí lẹ́yìn ọdún so tí 3 years báyìí. So wọ́n tá bá ní metric variables yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ tàbí mo lè fi compare wọn. So ṣé pé mo lè fi compare wọn. So bóyá nísìn tí bá ní age mi bóyá twice age ọmọ mi ni ṣé pé mo lè ṣe kí ni mo lè compare gbogbo àwọn tá bá lè compare yẹn wọ́n la pè ní metric variables. So nínú àwọn assumptions ká tó lè lo t-test yàtọ̀ sí pé ó gbọ́dọ̀ wà metric. So tí bá òun náà ni pé ìta ń pè ní ká tó lè lo t-test o variable wa gbọ́dọ̀ ṣe kí ni o normally distributed. So tí bá normally distributed a padà ṣàlàyé tí a ń pè ní bá ṣe lè mọ̀ ṣe kí ni o bá ṣe lè mọ̀ wá normality. So àwọn test oríṣiríṣi ọ̀pọ̀ bá ṣe lè wá normality. So tí bá so fún àwọn náà ni pé fún independent t-test bákan náà àwọn tá a pè ní kí ni o variances tí a ń pè ní variance fún àwọn ikọ̀ méjèèjì yẹn wọ́n gbọ́dọ̀ ṣe kí ni o wọ́n gbọ́dọ̀ dọ́gba. So wọ́n gbọ́dọ̀ dọ́gba torí àkókò tí wá lọ púpọ̀ bó wà ní bó la ṣe mọ̀ sí kọ àbí hypothesis wà ẹ̀mọ̀ pátí mọ́ irú t-test ní mẹ́tàlá ní kí la mọ̀ pálá ọkọ̀ one sample t-test kí la pẹ́lẹ́ kejì independent tàbí unpaired t-test kí lẹ́lẹ́kẹta paired tàbí kí ni o dependent t-test bó wà ní mo sì fẹ́ mọ̀ ṣe kí ni mo fẹ́ mọ̀ kọ hypothesis mi ẹ̀jẹ̀ ń délé. So hypothesis of t-test torí ó gbọ́dọ̀ so pé hypothesis náà ni a ti sọ fún wa pé hypothesis náà kí bá bí gbólóhùn kan ta fẹ́ wò bóyá ó ṣe kí ni o ọ̀tọ̀ àbí kò tọ́. So tí ẹ̀kẹ́ kan ṣe pé a kàn kọ́ ó mọ́ ní bá gbọ́dọ̀ ṣe mọ́ ṣe kí ni o bá gbọ́dọ̀ mọ́ kọ àwọn hypothesis yẹn pé a ní hypothesis pín sí ọ̀nà méjì. A ní alákọ̀ọ́kọ́ à ń pè ní null hypothesis. So lọ́pọ̀lọpọ̀ nínú ìwé wọ́n máa ń pè ní H0. So tí a dẹ̀ ní kí ni o alternative hypothesis tí ń ṣe H1. So null hypothesis gangan ní kí ni o hypothesis tá a fẹ́ yẹ̀wò gangan hypothesis tá a fẹ́ yẹ̀wò gangan pé a ní hypothesis to be tested. Alternative hypothesis ní hypothesis tó yẹ pé a máa ṣe kí ni o a máa gbádànù àbí alternative hypothesis ní hypothesis tá a mọ̀ gbà wọlé nígbà tá a bá ti gbá kí ló kọ ẹ̀dànù null hypothesis. Gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí null hypothesis mi bá sọ pé kò sí yàtọ̀ láàrin àwọn ọmọ tá a fi èdè abínibí kọ́ àti èdè àtọ̀húnrìnwá kọ́ lọ. Kò sí yàtọ̀ láàrin àwọn ọmọ tá a fi èdè abínibí kọ́ àti àtọ̀húnrìnwá kọ́ lọ. Null hypothesis ni hypothesis to be tested tá a fẹ́ wò. Bóyá ńgbà tí wọ́n á ṣe iṣẹ́ ìwádìí mi yẹn tó máa padà rí pé irọ́ lásán ni hypothesis yìí ṣe pé máa gbà dànù a ní rejection rules náà máa ṣàlàyé gbà ó lámọ̀ reject null hypothesis. So tí bá ti reject null hypothesis máa gba alternative hypothesis wọlé. Alternative hypothesis tí máa gbà wọlé yẹn yóò mọ jẹ́ ìdàkejì null hypothesis. Pa ní kò sí yàtọ̀ láàrin àwọn ọmọ tá a fi èdè Gẹ̀ẹ́sì kọ́ tá a mọ̀ sí èdè àtọ̀húnrìnwá àti èdè ìyá wa kọ́. Ajá sí pé alternative hypothesis yóò mọ jẹ́ kí ni o pé ìyàtọ̀ ń wà láàrin àwọn tá a fi kí ni o èdè abínibí kọ́ àti èdè àtọ̀húnrìnwá kọ́ lọ. Mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké káwá lọ mọ̀ àwa ni
test a lè pín àwọn test tá a máa ń ṣe yẹn sọ́nà méjì dáa mo ti ṣàlàyé ẹ̀ ní ẹnu àwọn ẹ̀kọ́ ìṣáájú náà tẹ́lẹ̀ mo la ní two-tailed test a lè ní àbíkẹ́ pé one-tailed test so ti lọ́pọ̀lọpọ̀ inú ìwé náà wọ́n máa ń pè ní kíni o directional so ti adẹ̀ṣì lè ní kíni o two-tailed test so òun náà ni non-directional so tó wáyé pé tí mo bùkátà láti mọ̀ ní bóyá ikọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ó ju ikọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ tàbí alákọ̀ọ́kọ́ kéré sí ẹlẹ́ẹ̀kejì ó là ń pè ní one-tailed test torí agbọ́dọ̀ mọ̀ sọ fún báyà tí ẹ̀bẹ̀rẹ̀ lo àrú gan náà ni so ti yé wa kódà àwa tá a bá fẹ́ lo àrú báyà àwa tá a fẹ́ lu ọwọ́ gan náà ṣe pa lè lu ọwọ́ a lè lo fọ́múlà yẹn so ti yé wa so tá a bá fẹ́ lò agbọ́dọ̀ mọ̀ irú kí ni direction hypothesis tẹ́ fẹ́ test ṣé one-tailed náà ni pé bóyá h naught bóyá mo fẹ́ wò pé kí ni o bóyá mean alákọ̀ọ́kọ́ so ti yé wa bóyá ó ju kí ni o mean ẹlẹ́ẹ̀kejì lọ so ti yé tàbí mean alákọ̀ọ́kọ́ ó kéré sí kí ni o ó kéré sí mean ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n two-tailed test náà ni pé mo fẹ́ wò bóyá kí ni o bóyá mean alákọ̀ọ́kọ́ kò ṣe kí ni o kò dọ́gba pẹ̀lú mean ẹlẹ́ẹ̀kejì ntí null hypothesis mi ọmọ jẹ́ nìyẹn so ti yé fún two-tailed test null hypothesis ntí yẹn ọmọ jẹ́ nìyẹn ṣùgbọ́n fún alternative hypothesis ajá sí pé a ti mọ̀ pé alternative hypothesis òun náà ni hypothesis tí mo gbà wọlé lẹ́yìn ìgbà tí bá ti gbá null hypothesis dànù ajá sí pé wọ́n mọ̀ jẹ́ kí ni o mean alákọ̀ọ́kọ́ ó dọ́gba pẹ̀lú kí ni o ó dọ́gba pẹ̀lú mean ẹlẹ́ẹ̀kejì tí mean alákọ̀ọ́kọ́ ṣe kí ni o ó dọ́gba pẹ̀lú mean ẹlẹ́ẹ̀kejì so tàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà míì tó wáyé pé hypothesis náà ni pé kí ni o kò sí yàtọ̀ ṣe pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì òun náà ni pé wọ́n ṣe kí ni o kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì òun náà ni pé àwọn méjèèjì dọ́gba ẹ má bínú àwọn méjèèjì dọ́gba but tá bá ti gbá null hypothesis yẹn pé ìyàtọ̀ ń bẹ láàrin wọn ajá sí pé àwọn méjèèjì ò ní dọ́gba mọ́ ní tí mo tún gbìyànjú láti sọ eléyìí náà ni pé kí ni o no difference tí wọ́n bá ní ọjọ́ eré àmì àti kò sí yàtọ̀ ń bẹ ajá sí pé ọmọ ọdún kankan náà ni wá so tí bá ṣùgbọ́n tí wọ́n bá ní láàrin èmi àti ìyàtọ̀ wà ń bẹ ajá sí pé ọmọ ọjọ́ orí wa kì í ṣe kankan náà mọ́ so tí bá so tó ẹgbẹ́ kan sí sangility pé mo fẹ́ wò pé báyà ìyàtọ̀ wà bí ò sí yẹn two-tailed test ni ẹ so tí bá bẹ́ẹ̀ bá fẹ́ wò pé ta ló dàgbà jù tó ẹgbẹ́ ìta bùkátà láti mọ̀ ní pé ta ló dàgbà jù àbí ta ló kéré sí ẹnì kejì òun láàmú kíni o a máa pè ní one-tailed test bó ní tó wáyé pé one sample t-test ńkọ́ kíni wọ́n mọ̀ jẹ́ báwọn one sample t-test kíni null hypothesis mi ò mọ̀ jẹ́ ṣe pé a ní null hypothesis òun náà ní h naught ẹgbẹ́ ní tásọ bẹ́ẹ̀ náà ni pé kí n bá sample mean mi ṣe pé a ní in tí ó mọ̀ jẹ́ null hypothesis náà ni pé kíni kò sí yàtọ̀ there is no difference so there is no difference báyà between àwọn tó ṣe kí ni o àwọn tó ganu àti nta ti mọ̀ tẹ́lẹ̀ between sample mean pa sample mean pé báyà àwọn tó ń jẹ́ mẹ́ta and reference mean so tí tá bá fẹ́ kọ́ báyìí gan náà a lè ṣe kí ni o a lè kọ́ ní mathematically òun náà ni pé kí ni o a máa ní ẹgbẹ́ no difference kò sí yàtọ̀ láàrin ọmọ ọdún wa ajá sí pé ọmọ ọdún wa ó dọ́gba so òun náà ni pé mean ni sample yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o reference mean ẹ mọ̀ tá bá débi kí ló kọ ẹ nísìnyí ó tún yé wa sí o bẹ́ẹ̀ mo fẹ́ ká gbọ́ àlàyé yékéyéké ajá sí pé h1 àmì ọmọ jẹ́ kí ni o alternative hypothesis mi pé there is difference yàtọ̀ wà láàrin kí ni o between sample mean and the reference mean so tiye bó wà ń tọ́ ayé pé mo bá fẹ́ kó náà ní kí ló kọ ẹ̀ ń kọ́ so n tí ó mọ jẹ́ òun náà ní kí ni o ajá sí pé tí wọ́n bá ní there is difference pé yàtọ̀ wà ń bẹ ajá sí pé méjèèjì onímọ̀ ṣe kí ni o méjèèjì onímọ̀ dọ́gba bó wà ní fún two test fún independent
independent samples t-test nǹkan kí ni assumption yẹn mọ̀ jẹ́ ṣe ń pé nísìnyí òun òkè pé reference point là ń wá ọyà àtàwọn lè sọ h naught tí tòun mọ̀ jẹ́ kí ni o no difference between what between two groups between the two groups so ti between the two groups ajá sí pé mí ni group alákọ̀ọ́kọ́ ìgbà tí ó ti sí difference náà ni pé yọmọ sí kí ni yọmọ dọ́gba pẹ̀lú mí ni group ẹlẹ́ẹ̀kejì mí ni àwọn tá mí ni average score àwọn tá fi Yorùbá kọ́ yọmọ dọ́gba pẹ̀lú àwọn tá fi Gẹ̀ẹ́sì kọ́ kí ni alternative hypothesis tó wọ́n mọ̀ jẹ́ báwọn so ti yé báwọn so a máa pè ní kí ni o mí ni àwọn tá fi èdè abínibí kọ́ group 1 kò ní mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú mí ni àwọn tá fi kí ni o àwọn tá fi èdè Gẹ̀ẹ́sì kọ́ ọ̀yà táwọn lè sọ bá ṣe mọ̀ kọ ti paired t-test báwọn so ti yé ṣe pé òun náà mọ̀ jẹ́ kí ni o mí ni tó wà láàrin àwọn pairs yẹn yóò mọ̀ jẹ́ òdo ṣe pé mo ní bá ṣe mọ̀ wá yẹn pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé one sample t-test ó fẹ́ dọ́gba pọ̀ mọ́ pair tàbí dependent t-test nítorí ó dọ́gba náà ni pé mí nìkan náà lápadà ní a máa compare pọ̀ mọ́ reference point bẹ̀ reference value fún dependent pair t-test òun náà ní kí ni òun náà ní 0 so ti ajá sí pé tó wáyé pé dependent ni dependent ọ̀yà kí ni h naught mẹ́mọ̀ jẹ́ ń bí òun so ti there is no difference between the two pairs and what àti odo so ti yé báwọn so àti odo tàbí kẹ́ni the mean of the difference between the pairs is 0 so ti yé ẹ̀yà kọ́ bẹ́ẹ̀ the mean between the two pairs is 0 bóyá before tàbí lẹ́yìn so kí ni alternative hypothesis mẹ́mọ̀ jẹ́ báwọn the mean between them is not equal to 0 so fún ẹja ṣàǹfààní kan gba ìpápá jùlọ tá bá fẹ́ calculate ẹ̀ so tí báwọn fáwọn tí a bá fẹ́ calculate ẹ̀ so bóyá lọ́wọ́ torí inú tá ṣe ní láàbù wa ní pé yàtọ̀ sí pé lẹ́yìn ìgbà tá bá fi arú ṣe màá rọ̀ wá láti ṣe kí ni o láti ẹ̀ ti yẹ̀wò láti lo ọwọ́ náà láti fi ṣe bóyá ìkankan náà lámọ̀ get so tí wà so wọ́n ní formula àkọ́kọ́ náà t-test gangan a ní nǹkan kan tá a máa ń pè ní t-value so tí wà so a ní nǹkan tá a máa ń pè ní t-value t-value yẹn yóò máa jẹ́ kí ni o bí ratio fún kí ni o difference tó wà láàrin mean méjì between two means so ti divided by standard errors so ti wà divided by standard errors ajá sí pé tó wáyé pé pair two test ní ṣe pé yóò máa jẹ́ sample mean minus kínú reference mean so ti that's why ní tó wáyé pé one sample ni ẹ pé tẹ́ bá wo àwọn textbook yẹn kí wọ́n mọ̀ ń pè ẹ mọ̀ bí mo ti ní ànímọ̀ ṣe sí romi bàbẹ̀ kákan fi jàǹfààní rẹ̀ kó tó dípá bẹ̀bẹ̀ ni so ajá sí pé yóò máa jẹ́ kínú sample mean so ti minus reference mean na yẹn ti sọ pé reference mean over kínú standard deviation divided by square root of n ẹ mọ̀ jẹ́ kí bọ́dà púpọ̀ so tí bá so ilé àwọn tá bá bùkátà sí ẹ lè béèrè lọ́wọ́ mi tàbí àti ẹ lè kàn tẹ́sí kúkú pé kí ni formula tá a máa lò so ẹ kàn jẹ́ ń lọ síbi rejection rule so rejection rule kó tó di pé a tètè bọ́ sí arrow ẹ̀rí pa tí wàá mọ̀ pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ a máa ní alternative hypothesis a dẹ̀ mọ̀ ní null hypothesis ìgbà ọ̀la a dẹ̀ mọ̀ pé alternative hypothesis wa ni pé hypothesis gbólóhùn àbí gbólóhùn tá a máa gbà wọlé lẹ́yìn ìgbà tá a bá ti gbá null hypothesis dànù
ìgbà ọ̀la máa gba null hypothesis dànù ọ̀nà méjì la lè mọ́ gba reject null hypothesis wa ó ti ọ̀nà aláwọ̀kọ́ náà ni pé kí ni o ká ṣe gba tí a ń pè ní critical values so ó ní table kan fún t value so tó bá jẹ́ t value yẹn a máa wá tí a ń pè ní degree of freedom so ti sẹ́rí degree of freedom yẹn fún one sample t test òun náà kàn ní kí ni o n-1 so tó wáyé pé sample wa jẹ́ 50 degree of freedom yẹn mọ̀ jẹ́ 49 but tó wáyé pé independent sample t test ni degree of freedom yẹn mọ̀ jẹ́ kí ni o sample alákọ̀ọ́kọ́ plus sample ẹlẹ́ẹ̀kejì -2 àyàsí pé tí sample alákọ̀ọ́kọ́ bá jẹ́ 50 tí sample ẹlẹ́ẹ̀kejì bá jẹ́ 50 so tí bá so yẹn mọ̀ jẹ́ 100 -2 degree of freedom yẹn mọ̀ jẹ́ 98 ń bẹ̀ so dẹ́ mo gbọ́dọ̀ mọ̀ in tí alpha mi jẹ́ náà tẹ́ mọ́ gbàgbé pé a ní level of significance wa level of significance alpha so tí ẹ pé nínú àlàyé tí mo ṣe níbi level of significance yẹn tí ó fi yé wa náà ni pé kí ni o iye ìgbà wo ló jẹ́ pé tá báyà tẹ́ máa ń ju coin sókè nísìn nígbà ìgbà gẹ́gẹ́ bí àpèjúwe so tí bá iye ìgbà wo ni mo wá ń wá head so tí ká pé mo fẹ́ coin tí mo ń ju yẹn owó ẹyọ tí mo ń ju yẹn orí mo fẹ́ kọ́ mọ gbé jáde so tí tó bá jẹ́ pé mo wá ń ju tí mo á ju fún gbọ̀ngàn tó jẹ́ pé márùn ló súnmọ́ tí ní mo rí orí tó jẹ́ pé ìrù ni màá máa rí level of significance mi ni ẹ so tí bá ẹ wá rí p value náà ni pé kí ni probability ipe tí n bá ń jù nígbà ọgọ́rùn yẹn o ní 95 times yóò mọ gbórí tí mò ń wá jáde márùn péré ni ìrù ọmọ jẹ jáde so tí a bá so ó mi pé fún yẹn náà fún critical value yẹn náà máa máa bùkátà alpha rí pé àwa ní level of significance lóríṣiríṣi a ní 0.05 so tí a bá a ní 0.01 kódà a lè ní 0. Kí ni o a lè ní 0.001 so tí ìtumọ̀ 0.01 sí náà ni pé kí ni o tí n bá ń ju owó ẹyọ yẹn sókè 99 ìgbà 99 ni màá máa rí orí tí mò ń wá so tí wà ẹ̀kan náà ni pé mi ní ẹ̀kan náà ni yóò jẹ́ pé by chance tí ní rí tó yẹ pé ìrù ni ó mọ̀ jẹ jáde ẹ dákun ṣe agbára èèyàn yé kéèké báyìí so tí ẹgbẹ́ nínú àǹfààní tí mo tún fẹ́ ká gbọ́ yé ní nínú kílókù ẹ̀ náà ni pé ṣe pé à ń pè kankan ní APA format fún àǹfààní báyà fẹ́ report àwọn t-test wa ni báyà kí n tiẹ̀ ṣàlàyé ń sàlẹ̀ so fún critical value yẹn náà ni pé lẹ́yìn ìgbà tí bá ti mọ alpha mi kápẹ́ alpha mi lọ́pọ̀lọpọ̀ ọgbà 0.05 ni wọ́n máa ń lò so tí bá ń sẹ́yìn pé alpha yẹn yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú 95% báyìí so ajá sí pé màmá lọ wo nínú tébù yẹn o màmá wo 95% gba degree of freedom mi kápẹ́ degree of freedom mi ó jẹ́ 12 gẹ́gẹ́ bí àpèjú àbí bí 49 báyìí sọ lẹ́ẹ̀kan màá wo 49 lábẹ́ 95% yẹn gbọ́ ẹ pé 0.05 ni táyé pé 0.01 ní level of significance mi màá wo level of significance yẹn lábẹ́ 99% so tí wọn là ń pè ní t critical ẹ mọ́ gbàgbé mo ní tá a bá fi formula wa find gangan òun náà ní t value so tí báwọn a máa wá reject null hypothesis mi tó yẹ pé tí mo calculate yẹn tí a ń pè ní t value ní tá a calculate yẹn gangan o tó bá ju t critical lọ t critical ní tá a wò nínú table ẹ má bàa gbé àwọn table tí mo sọ yẹn náà tí 2t test yẹn wà tí 1t test yẹn wà ẹ gbọ́dọ̀ mọ̀ assumption yẹn sí irú direction so wà non-directional ni àbí directional so tí bá so tí tẹ́ bá calculate ẹ dẹ̀ mọ̀ pé mo ní fún calculation yẹn náà pé nǹkan méjì lẹ́ bùkátà ìyàtọ̀ tó wà láàrin àwọn difference yẹn over standard error so tó wáyé pé one sample t-test ní kí ni àwọn mean méjì tẹ́ mọ̀ fi ṣiṣẹ́ òun náà ni pé mean ni sample tí wọ́n fún wa gangan minus mean ni gbèdéke tá ń lò so tó wáyé pé independent t-test ní òun náà ni pé kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn mean ikọ̀ méjèèjì yẹn divided by standard error wọn sẹ́yìn pé standard error tí wọ́n yóò mọ̀ jẹ́ square root of standard deviation 1 divided by
n1 plus standard deviation 2 divided by s2 sorry square variance yẹn ẹ dákun ṣe àgbọ́ àlàyé yẹn yékéyéké báyìí. So tá bá ti á calculate t value yẹn wá tó á jẹ́ pé n tẹ́ calculate yẹn tó bá ti ju n tó wà níbi table lọ ẹ mọ̀ reject h0 ó mi pé a mọ̀ gba h0 dànù kí dẹ̀ ní h0 wá tàbá gbàgbé null hypothesis mo bó ti yé mi báwọn. So tó bá jẹ́ pé ó wá kéré sí otherwise I will accept h0. So ti báwọn ọ̀nà àkọ́kọ́ ni ẹ̀wọ̀n náà ní pé ẹ lè lo critical value wa bí a ní ìsìn ìgbà tí wọ́n á wá tí value mi mo rí pé ju tó wà nínú table mi lọ ajá sí pé máa reject h0 kí dẹ̀ ní h0 tí mo ń sọ pé kò sí yàtọ̀. So ti báwọn kò sí yàtọ̀ tó wà ń bẹ̀ ajá sí pé tí n bá ti gba kílò kan mọ́ máa gbà pé ìyàtọ̀ wà ń bẹ̀. So ọ̀nà kejì tá a lè gbà wá òun náà ní gba p values so òun láà máa lò fún r yẹn. So tó ẹ pé bá fẹ́ ṣe kí ni o ẹ fẹ́ gba p values wa máa reject h0 tó bá yẹ pé kí ni o p value mi tó bá kéré sí level of significance mi tí mo ń wò bí a ní sí level of significance mi jẹ́ 0.05 gẹ́gẹ́ bí àpèjúwe. So tí p value mi tó bá tilẹ̀ kéré sí level of significance alpha yìí máa reject h0 otherwise máa accept it. Ẹ dákun ṣe àti gbá àlàyé yẹn yékéyéké báyìí. So otherwise máa accept it yóò yé wa ní ìsìn ẹ jẹ́ fún wa ní example ẹ jẹ́ ká ṣí àrùwá báyìí ẹ lè create script mìíràn ṣe pé mo ń ta bá fẹ́ create script mi sínú fún project tàbí ṣe tẹ́lẹ̀ a kàn mú new file máa mú out script báwọn. So tí yẹ tó bá wà mo lè save ẹ tí máa pè ní kíni ọbẹ̀ àti test. So tí so fún láti wá tí test gba haro àbùkátà láti load package kankan sínú àwọn package abaharuwa ibẹ̀ náà ni tí test wà. So tí ẹ dẹ̀ mọ̀ wá pẹ̀lú kíni o pẹ̀lú function tí test. So tí kódà tẹ́ bá mọ̀ tó jẹ́ tẹ́lẹ̀ náà ṣe ń pé mo ní nínú ọ̀nà tẹ́ fi lè mọ̀ gbà tètè ṣèrántí function kan tẹ́ mọ̀ bẹ́ẹ̀ pàdé function kan tẹ́ ní ìsìn ẹ wá mọ̀ iṣẹ́ tí function yẹn ṣe ń pé nínú tí mo la lè mọ̀ ṣe ń gbà náà ni pé kíni o a kàn lè gbé square root question mark àmì ìbéèrè yẹn ká gbé síwájú rẹ̀ ẹ pé yóò gbé àwọn answer yẹn wá fún wa. Ẹ ṣàkíyèsí ní ṣe ẹ rí bó ti gbé wá ẹ ti rí ó ní t-test yìí òun là ń pè ní student t-test ẹ rí ó la lè fi mọ̀ wá 1 àti kíni o 2 sample t-test on vectors of data. So ti bá 1 and 2 sample t-test ẹ dẹ̀ mo sọ fún wa pé ọ̀nà mẹ́ta òun náà ni ó ṣe kíni o ló pín sí tẹ́lẹ̀ ẹ wá wo function rẹ̀ ni ó ní bó láti mọ̀ lò ẹ wo ọ̀nà méjì òun náà la lè mọ̀ gbà lò but ọ̀nà tó rọrùn jù tèmi náà rọ̀ wá láti mọ̀ lò òun náà ni láti mọ̀ gbà lò fi formula lò. Ọ̀nà aláàkọ́ lòun la ń pè ní default method. Default method náà ni pé màá fi kíni o màá fi variable mi aláàkọ́ síbẹ̀. So tó ayé pé variable aláàkọ́ yẹn yóò mọ̀ jẹ́ kíni o ní tá à ń pè ní metric variable wa. Variable ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe y yẹn òun náà ni kíni o òun náà ni variable tó ń sọ iye ìkọ̀tà ní ṣe ìpá tí mọ̀ pé méjì náà ni bá nísìn variable yẹn bí group yẹn lè jẹ́ nísìn Yorùbá àbí English. So tí yẹn sọ òun lélẹ̀ ṣùgbọ́n a máa gbé null sí bí báyìí òun náà ni pé tó ayé pé kíni o báyà bí paired one sample test ni mò ń ṣe. So tí yẹn bá ẹ rí pé ó tún kọ alternative ń sìn gbọ́ alternative yẹn náà ni pé irú kíni o irú t-test wo la fẹ́ ṣe directional ni àbí non-directional ṣe ti ní mú yìí mú bíbá yìí òun náà ní kíni o kíni reference value wa. So tí so paired náà ni pé ṣé paired ni àbí kìí ṣe paired. So kódà ẹ lè fẹ́ wò pé báyà ṣe variance wọn sọ papọ̀ àbí kò papọ̀ then confidence level wa òun lè lé ọ̀nà aláwọ̀kọ́ ni ẹ rí pé ó fẹ́ gùn tàbí ó fẹ́ dàbẹ̀t kò lé náà ẹ lè lò wọ́n fún. So tí yẹn so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní kékeré ń gbà fi formula wa. So tí n tí wọ́n gbà lérò pẹ̀lú formula bíbá ẹ rí pé wọ́n kọ t-test òun gangan ni function argument aláwọ̀kọ́ òun náà ni formula ẹ rí formula yẹn nísìn okay jẹ́ lẹ́yìn rẹ̀ máa kọ data. So tó bá dé wù mí mo tún lè gbé àwọn kan míì sí ẹ rí formula yẹn bẹ́ẹ̀ nísìn òun náà ni kíni o bí a ti bá ní
formula mi ó ní kí sọ pé x tindo y so ti ìtumọ̀ formula yẹn pé x tindo y kí ni x tindo y náà ní pé x yẹn ó ní ó mọ jẹ́ metric variable wa tó jẹ́ numerical variable wa yẹn y ni báyà bí independent variable wa tó ń sọ ikọ̀ yẹn ẹ̀dẹ̀ wọ́n pé ń gbọ́ pé t-test ní ikọ̀ mélòó la gbọ́dọ̀ ní méjì ní tá bá ti ní ju méjì lọ kò ní gbà tó tá bá ti ní ju méjì lọ kí la máa lò fún analysis of variance tí a mọ̀ sí ANOVA ti ẹjẹ́ wa wo báwo la ṣe lè ṣe kí ni báwo la ṣe lè wá one sample t-test láti fi mọ́ dára láàmú pa àti import data kan kiri àbá import data kan kiri a lè lo ìkànnà àwọn data àbárúwá ṣe pé mo ní àwọn data àbárúwá lọ́lọ́kan ọjọ́ kan náà àwọn ilé ìta ti lò nínú ìtẹ̀lé yìí òun náà ní kí ni a ti lò tí a ń pè ní CO2 data ṣe pé data kan ẹ rí pé bí mo ṣe tẹ̀lé ó ti gbé data set yẹn wá so mo ní tẹ́ bá fẹ́ mọ̀ tí CO2 àbí any function àbí any mark síbẹ̀ báyìí so tí báwọn tẹ́ bá ti tẹ̀ yóò gbé wa ẹ̀gbọ́n sọ fún wa pé CO2 yìí data set kan ni o data set yẹn wọ́n ń pè ní carbon dioxide uptake in grass plant ẹ̀rí pé kódà ó tún sọ iye row tí data yẹn ní àti iye kólọ́mù tó ní so wọ́n ní wọ́n rí kólọ́mù yìí àti row yìí so tí báwọn láti bí experiment tí wọ́n ṣe lórí cold tolerance of the grass species ṣẹ̀dá àtọ́ jẹ́ pé à ń tẹ̀lé wa lọ ẹ̀rí pé mo ṣàlàyé fún wa èyí tí mo fi kọ́kọ́ ṣèdádúró àwọn títẹ̀sí yẹn tẹ́lẹ̀ náà ni pé gbogbo àwọn tí mo ti kọ́ asẹ́yìn yẹn bá ṣe lè design experiment wa o bá ṣe lè ṣe pre-registration ni o òun náà ni pé káà náà mo fẹ́ kọ́ yẹ pé data àti yín gangan òun náà lẹ́yìn náà fi mọ̀ ṣiṣẹ́ ṣe pé tó yẹ pé data yẹn ti yín gangan lẹ́gbà so tí ẹ lè mọ bá a ká lọ so ẹ̀yin tó yẹ pé bá ní data tí ẹ lè mọ̀ lo àwọn data àbárúwá yìí náà so tí ẹ so tẹ́ ẹ bá fẹ́ mọ kíní ẹ̀ dáadáa so náà ni pé ẹ mọ̀ ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́nà gbà tẹ́lẹ̀ gbà ṣe àwọn tá a bá jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwa ní ilé ẹ̀kọ́ fásitì àbí colleges of education ni àbí polytechnic ní project wa a lè analyse ẹ̀ fúnra wa àwọn tó ń gbé àṣìbẹ̀ ṣùgbọ́n a fẹ́ mọ gbà a lè mọ gbà láti fi gbó lọ́dọ̀ àwọn èèyàn náà pé lágbájá jẹ́ ń bẹ analyse kíní ń gbà yé báyìí wọ́n fún wa náà so tí bá bàbá tí a fẹ́ gbó náà fẹ́ fi mọ àwọn èèyàn lọ́wọ́ bẹ̀tọ́ ayé pé a kàn ń kọ gbọ̀nwé dànù lásán ni kò sàǹfààní náà tí ajá sí pé àkókò náà èèyàn kàn fi ń ṣòfò náà ni so tí bá so òun náà ni pé ta bá ń kọ́ yẹn ká mọ apply rẹ̀ lọ́dà ẹ rí pé mo fi sọ fún wa gbà yẹn pé òkè náà ká gba data tá bá gbà yẹn ò ká lò láti fi ṣiṣẹ́ so ní ọ̀nà tá a lè fi gbà iṣẹ́ ló délẹ̀ yìí so tí ẹ tó wá jẹ́ pé àwa tó yẹ pé iṣẹ́ ìwádìí wa tá à ń ṣe à ń wá ní tí ọmọ jẹ́ ìyàtọ̀ tó wà láàrin ikọ̀ méjì ni ajá sí pé t-test ń sìn mo lè lò so tí yé bá ń sọ àní bùkátà láti lo CO2 yẹn mọ́ so tí yé bá ń so ẹ rí pé irú àwọn tá a níbẹ̀ náà ni a ní conc numerical factor ajá sí pé tí n bá fẹ́ lo nínú àwọn data tá a ní ẹ̀ pa ní plant ordered factor ní ẹ̀ so tí yé bá ń factor ní type yẹn náà treatment náà factor ni òun ní level méjì null chill àti chill àdẹ̀ní concentration tó ń jẹ́ numerical factor uptake náà jẹ́ numerical factor pẹ̀lú àlàyé tí mo ti ṣe yẹn èwo nú àwọn variable márààrún yìí lérò pé ó lè ṣàǹfààní fún wa tá bá fẹ́ calculate t-test tàbí tá lè mọ́ lò ó nínú rẹ̀ lérò pé ó lè ṣàǹfààní wa ó lè ṣàǹfààní fún wa tá lè mọ́ lò láti fi calculate t-test ọ̀yà a lè gbé sí abala ìrísí so aláàkọ́ mẹ́ náà ni pé mo lè mọ̀ ṣe kí ni o mo lè mọ̀ lo concentration yìí ṣe pé concentration numerical vector ni o ó dẹ̀ wà metric so tí bá wọn toró ní gbèdéke kódà mo tún lè mọ̀ lo uptake yìí náà so tí bá wọn ṣùgbọ́n kí ni ọmọ jẹ́ independent variable mi bí báyìí non-chill àti chilled tó láti mọ̀ pọ́n gbọ́dọ̀ jẹ́ ikọ̀ méjì ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ikọ̀ méjì náà ló ní so tí tó yẹ pé one sample t-test náà mo fẹ́ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ wò bóyá concentration yẹn ó yàtọ̀ sí ta ti mọ̀ ní gbèdéke pé wọ́n ní ambient carbon dioxide concentration ká pé concentration eléyìí ta ti mọ̀ tẹ́lẹ̀ tàbí tí a ti sábà mọ̀ tó jẹ́ bí reference ká pé bí 15 agbe reference value rẹ̀ ó jẹ́ 15 is reference value ká gbọ́ jẹ́ 50
so tí mi bá wọn so kákọ́ jẹ́ 50 tí mo fẹ́ ṣe kíni o tí mo fẹ́ ṣe kákọ́ jẹ́ 50 mo fẹ́ ṣe ajá sí pé láti ṣe yẹn ní ìsìn kódà mo lè dọ́gbọ́n wò pé báyà kíni o kí ẹ jẹ́ n fi box plot yẹn kí n tiẹ̀ fi wo in tí mini sample yẹn jẹ́ ká fi wò ó pé ṣé wọ́n tiẹ̀ kọ́kọ́ yàtọ̀ sí ara wọn ká tó wò báyà sí yàtọ̀ yẹn ó yanrantí àbí kò yanrantí so tí ṣe pé tí màá máa ṣe níbẹ̀ náà ni pé kíni o mo lè ní box plot ṣe concentration ẹgbẹ́ ní concentration lásán so yóò abẹ́ ṣe ní concentration lásán so nígbà yẹn pé data frame rẹ̀ gangan inú CO2 ló wà tẹ́ bá gbàgbé ìgbà tá a ṣe àwọn data manipulation ẹ wá gbé dọ́là wá báyìí so ti CO2 tẹ́ kọ́ gbé wá náà ni pé data yẹn gangan dọ́là yẹn náà ni pé yóò máa sọ pé variable wo òun lè fẹ́ lò ń bẹ̀ so tí bá wọn so òun ni mo sọ pé variable wo òun lè fẹ́ lò ń bẹ̀ so ká pé variable tí mo fẹ́ lò ń bẹ̀ ń sìn ó jẹ́ kíni o ó jẹ́ concentration so tí variable yẹn bá jẹ́ concentration máa kọ conc kí nǹkan fi mọ́ ṣe àyìn pé mo ti mọ̀ pé box plot ó lè gbé àwọn kílókù ẹ̀wà ẹ jẹ́ kí n súnmọ́ ẹ̀ sí so tí bá wọn ẹ pé tẹ bá ṣàkíyèsí tó jẹ́ mí yẹn tàbí kí n tiẹ̀ lo summary ṣe àyìn pé summary náà ó lè gbé àwọn kíní ẹ̀wà CO2 of concentration káwọn tí ó gbé wa so tí ẹwọ ẹ pé mí ni ẹ jẹ́ 435 tó bá yẹ pé reference mi yẹn wá jẹ́ kíni o so tí reference mi yẹn bóyá jẹ́ kí la lè gbé ká pé bí 550 on the reference value mi so bó ni màá ṣe máa wà nísìnyí ká pé mo bá fẹ́ lo t-test ajá sí pé ọmọ jẹ́ t-test so t-test kí ni nǹkan aláwọ̀kọ́ bá wọn so ká pé ti formula mo fẹ́ lò ṣe pé ọmọ jẹ́ concentration so tí bá wọn so bẹ́ẹ̀ mo kọ concentration tàbí kí mo lè kọ́ pé CO2 ṣe pé mo lè kọ́kọ́ sọ pé CO2 bẹ́ẹ̀ pé data yẹn ni màá padà sọ ọ̀nà kejì náà ni pé tó wáyé pé formula method òun náà la fẹ́ lò so lẹ́yìn rẹ̀ mo lè kàn gbé àwọn variable yẹn wá papọ̀ báyà lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n màá ṣe kí ni o màá máa fi data tí ó wà ń bẹ̀ sí ṣe pé tẹ́ bá gbàgbé náà bí ìgbà tá a lo kí là ń pè nìyẹn bí ìgbà tá a lo tá a wà ní ibi ggplot ṣe pé ìgbà tá a wà ní ggplot a ní instead after mo sọ pé data aesthetic a kàn lè mọ ṣe kí ni o a lè mọ tò wọ́n sì tù tẹ̀léra wọn so tá bá ti tó wọn bọ́ sí tù tẹ̀léra wọn máa kàn mọ́ gbé data yẹn síbẹ̀ so tí mi bá máa gbé data yẹn síbẹ̀ ọ̀yà tí bá gbé CO2 concentration so tí bá ká pé mo ní CO2 concentration ọ̀yà kí dẹ̀ ní reference value mi ká pé mo sọ pé kí mú yẹn jẹ́ kí ni o 550 alhamdulillah so kí mú yẹn jẹ́ 550 ẹ̀rí pé tá bá rán ẹ̀ nísìn ẹ̀wò tó gbé wá ẹ̀rí pé gbé data wá ẹ̀kejì tí mo sọ lélẹ̀ ni pé mo kàn lè sọ pé t-test ẹ̀jẹ̀ wo tí mo sọ ni conc so tí kò data mi ṣe pé data mi CO2 àbí mo yẹn sẹ́yìn pé ọ̀nà ìgbà tó gan ó lè mọ́ ṣe ọ̀nà ìgbà tó yẹn ó lè mọ́ ṣe pàtàkì léyìn fún ọlọ́yọ̀ kan fún one sample ilé òpólò iṣẹ́ bí mo ṣe mi ẹ̀sà ṣe mọ́ bọ̀ ẹjẹ́ ń wo kí ló kọ kíní kejì yẹn ẹjẹ́ á wo factor kejì yẹn náà kí n fi wo treatment kó lè gbé wá bá máa padà sí one sample yẹn wọ́n fẹ́ fi ṣàlàyé tí mo sọ lẹ́ẹ̀kan yóò gbé wá bẹ́ẹ̀ fọ́lọ́yọ̀ kan ó lè mọ need láti specify rẹ̀ máa tún àlàyé yẹn ṣe tí n bá dó ní méjì ọ̀yà ẹja rọ̀nà ìpapọ̀ ṣe pé tí mo gbé náà ni pé sample yẹn a mọ̀ pé sample kan la ní ṣùgbọ́n a máa ṣe kíni o yóò mọ̀ dọ́gba pẹ̀lú reference kíní yẹn so tí bá wọn reference mi yẹn jẹ́ 550 ẹ̀rí pé tó wà sọ́nsìn tí ìyẹn náà ni tí ìfàlù wa so tí bá wọn kí ni degree of freedom mi 83 so yóò abó ṣe jẹ́ 83
ṣe pé CO2 mi nísìn kí ló pè lẹ́ẹ̀kan ẹ pé ní CO2 ó ní 84 rows ajá sí pé element tó wà ń bẹ sample point tó wà ń bẹ data point tó wà ń bẹ 84 mo dẹ̀ ní tá bá fẹ́ mọ̀ degree of freedom yóò mọ̀ jẹ́ n-1 àbí so p value so ti bá wọn so ẹ dẹ̀ mọ̀ pé mo lọ́nà mìíràn tá lè fi mọ̀ reject h0 náà ní gba p value wa tá pé 0.05 náà mo ṣe kí ni o ni mo mú fún level of significance mi nísìn máa wò pé ṣé in tí mo get fún p value mi yẹn so kéré sí 0.05 tó bá kéré sí 0.05 ajá sí pé màá reject h0 mi so tí wà màá reject h0 mi ẹ rí pé alternative hypothesis ni pé mean nìyẹn o ṣe pé tẹ́lẹ̀ ń pé no difference àdẹ̀mọ̀ pé ìtumọ̀ no difference náà ni pé kí ni o mean méjèèjì ó dọ́gba pẹ̀lú ara wọn alternative hypothesis ní jẹ́ pé kí ni o not equal pé àwọn mean ni sample yẹn kò dọ́gba pọ̀ mọ́ reference kilo kò bá ẹ pé sample ni ẹ pé 435 so ìgbó jẹ́ pé mo fẹ́ reject ẹ̀ ń sìn ajá sí pé mo ti mọ̀ pé kí ni o alternative hypothesis ni màá gbà wọlé alternative hypothesis mi dẹ̀ sọ pé kí ni o true mean nìyẹn kò dọ́gba pọ̀ mọ́ 550 ìtumọ̀ kò dọ́gba àwọn méjèèjì ọ̀dọ́gba náà ni pé kí ni o ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì mo bí agbálá yẹyẹ kéèké báyìí so àkàlà ṣe tá bá fẹ́ ṣe p value ní ìsìn nínú ọ̀nà tá lè gbà kọ p value ní pé kàn máa sọ pé p less than 0.05 ní APA format wọn ní gbà wọlé APA format náà ní pé gbọ́dọ̀ mọ report àwọn p value yín sí 3 decimal places àyàfi tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé ó tí ká fúnra rẹ̀ kéré sí 0.01 tẹ́ bá ṣàkíyèsí eléyìí ẹ̀dìgbò tí ẹ̀ kéré sí 0.01 àmọ́ kàn lè sọ pé 0.01 àbáyé wọ́n lè gbà yẹn wọlé bẹ̀bẹ̀ á nísìn bẹ́ẹ̀ tí mo lọ get fún p value mi bẹ́ẹ̀ p value mi ọlọ́jẹ́ p value mi jẹ́ 0.045 ẹgbẹ́ tó kéré sí 0.05 bẹ́ẹ̀ tí n bá fẹ́ report ẹ̀ nǹkan ní sọ pé p less than 0.05 wọn nígbà wọlé ní tí màá sọ náà ni pé màá kọ sí 3 decimal places ni so ti bá wọn lẹ́yìn ìgbà tí bá ti sọ pé there is a true mean between so ti bá wọn concentration àti reference mean value yẹn so ti máa kọ p value mi yẹn síwájú rẹ̀ ẹ dákun sójú wa báwọn ẹ jẹ́ ká ṣe oní 2 means tọ́wá ìpín bá fẹ́ ṣe independent ńkọ́ láti ṣe independent náà kò lè rárá o so tí wọ́n so kágbé mo bá yọ pé t-test ṣe pé mo ní tí ọmọ kọ́kọ́ gbáwájú variable tí ọmọ gbáwájú òun ni numerical kágbé mo fẹ́ lò bóyá ìyàtọ̀ wà láàrin chilled àti non-chilled kágbé hypothesis mi pé ìyàtọ̀ wà láàrin chilled àti non-chilled nípa kíni o carbon dioxide uptake wọn bẹ́ẹ̀ tí mo fẹ́ wò nìyẹn sẹ́yìn pé null hypothesis mi kí ni null hypothesis mi ó máa jẹ́ nsìn there is no difference màá kọ́ assume pé àwọn méjèèjì ṣe kí ni o wọ́n dọ́gba pẹ̀lú ara wọn alternative hypothesis mi ó máa ṣe kí ni o there is difference àwọn méjèèjì ò dọ́gba pẹ̀lú ara wọn ìgbà máa gba alternative hypothesis wọlé tí n bá reject h0 mo dẹ̀ sọ fún wa pé ìgbà tá máa reject h0 tó bá jẹ́ fún arú mo lọ́nà méjì ni àbí ọ̀nà kejì ni pé a lè mọ gba àtàrà p value fi reject h0 tiwa òun náà ni pé tó wáyé pé p value tí mo bá get yẹn tó bá kéré sí level of significance tí mo fi ṣiṣẹ́ mo dẹ̀ sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ gbà a máa mú 0.05 so tí bá so in tí ó mọ̀ jálá ọkọ̀ mi báyìí òun náà ni pé kí ni o sẹ́yìn pé a ní ìyàtọ̀ wà láàrin bóyá ìyàtọ̀ wà láàrin ikọ̀ méjèèjì yẹn non-chill àti chill nípa uptake rate wọn àyà sí pé uptake yẹn ní ọgbà wájú uptake àwọn numerical variable yẹn ní ọmọ ọgbà wájú àwọn akọ̀ tí ń dò síbẹ̀ ní tí ó mọ̀ tẹ̀lé òun náà ní kí ni o òun factor tó ní 2 levels yẹn ṣe ìgbà àti sára pé factor tó ní 2 levels so ti ń ṣe treatment tó ra ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan pé a lè mọ wá t-test tá a bá a lè mọ lo t-test tá a bá ń wá ìyàtọ̀ tó wà láàrin àwọn ikọ̀ méjì so lẹ́yìn rẹ̀ yín tẹ́kàn ṣe mẹ́rin ni pé màá kọ data mi CO2 pé ẹ̀pọ̀ yàtọ̀ sí tẹ̀kan so ẹ máa wo tẹ́rì pé tí n bá rọ̀nà nísìnyí tó gbé wa lélẹ̀ ẹ ti rí so yóò bí degree of freedom mi ṣe jẹ́
80.945 báwọn so ti yé òun náà ni pé màá máa ra aláwọ̀kọ́ àtẹlẹ́kejì papọ̀ -2 so ti yé báyìí ọ̀yà uptake ń sìn t value mi lélẹ́yìí o then p value mi lélẹ́yìí kí lẹ lè sọ ṣé màá máa reject h naught ni àbí màá máa accept ẹ̀ tó wáyé pé alpha mi bá jẹ́ 0.05 ṣé màá máa reject ni àbí accept ẹ̀ tí alpha mi bá jẹ́ 0.05 ẹ̀ gbá máa ṣe kí ní a máa reject ẹ̀ toró ti kéré sí tó ti yé ajá sí pé tí ẹ mọ̀ wáyé pé null hypothesis wa náà ni pé kí ni o kò sí yàtọ̀ ajá sí pé alternative hypothesis mi ò mọ̀ jẹ́ kí ni o true difference in means between null chilled àti chill is not equal to 0 so they say it's not equal to difference 0 náà ni pé àwọn méjèèjì ò ṣe kí ni o wọn ò dọ́gba ìyàtọ̀ wà láàrin ara wọn tí wọ́n bá equal sí 0 náà ni pé ìyàtọ̀ sí láàrin wọn so tí bá so omi pé ìgbà tó yẹ pa reject ẹ̀ ń sìn á sọ pé ìyàtọ̀ wà láàrin ara wọn ẹ̀tì pé àwọn confidence interval lélẹ̀ nígbà pé 95% ni ajá sí pé ibi tí confidence interval mi àwọn ilé ìlọ́wà tàbá tún déwájú máa ṣàlàyé yẹn lọ́pọ̀lọpọ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀tì rí mẹ́ni non-chill ni mẹ́ni chill dẹ̀ lélẹ̀ kódà tẹ̀ bá fẹ́ dá yín láàmú gan lè dọ́gbọ́n fi box plot wo bá ṣe wo láláwọ̀kọ́ kápẹ́ mo ní plot so so uptake treatment so kákan wá sọ pé bóyá tí n bá ní data CO2 ẹ̀jẹ̀rẹ̀ ẹgbẹ́ tí ẹ gbé kílò kọ ẹ wá nítòótọ́ non-chill ojú chill lọ bí a fẹ́ gbé ṣé yàtọ̀ tó wà ń bẹ̀ yẹn sọ yanrantí àbí kò yanrantí ọ̀nà kejì tẹ́ bá fẹ́ dá yín láàmú tẹ́ tí bá fẹ́ kọ data yẹn sẹ́yìn pé mo lè sọ pé t-test náà báyìí t-test màá kọ́kọ́ gbé CO2 wa àbí màá kọ $sign yẹn láti fi gbé data uptake wa then tindu so tiẹ̀ then CO2 again màá gbé data treatment wa àbí so tiẹ̀ ìbùkátà láti ẹ̀kọ́ data sí mọ́ ẹ̀rí pé ó ṣe kí ni o ọgbẹ́ wa directly ọ̀nà nìyẹn bọ́n tó wáyé pé independent sample t-test ń kọ́ so tó wáyé pé dependent tí a mọ̀ sí paired ṣe pé a ti mọ̀ pé paired assumption tòun náà ni pé kí ni o a fẹ́ wò bóyá yàtọ̀ wà láàrin paired talákọ̀ọ́kọ́ àbí tẹ́lẹ̀kejì so tí eyín tẹ́kàn ṣe bẹ́ẹ̀ náà ni pé ẹ kàn fi true síbẹ̀ so argument kan wà tó jẹ́ pé paired ká pé argument yẹn mo kọ paired tó wá sí kí ni o ẹ fi true sí so tí ẹ fi true sí by default tẹ́ ẹ bá fi sí ara ìtumọ̀ pé false náà ló ti wà ẹ pé yàtọ̀ wà ń bẹ tẹ́ ẹ bá ṣàkíyèsí interpretation yẹn nìsín so yóò máa jẹ mean of the difference ẹ ti yé torí iṣẹ́ pé iṣẹ́ tí mo ní peer test tó mọ̀ ṣe náà ni pé lẹ́yìn ìgbà tó bá take àwọn difference yẹn tán tó wá wá average wọn yóò mọ̀ compare rẹ̀ pọ̀ mọ́dọ̀ ajá sí pé null hypothesis náà ni pé kí ni o àwọn méjèèjì wọ́n differ kò nínú 0 yàní pé tí n bá yọ àwọn méjèèjì kò nù ara wọn yóò mọ̀ fún mi ní 0 so alternative hypothesis náà ni pé tí n bá yọ àwọn méjèèjì kò nù ara wọn kò ní mọ̀ fún mi ní 0 ẹ dákun sí yọ àbáwọn so tá a bá fẹ́ lo bẹ́ẹ̀ bí eléyìí sìn kápẹ́ n bá fẹ́ lo APA format láti fi report yẹn so tí bá wọn ẹ kàn lè sọ pé we found a true difference in means so tí bá between non-chilled so tí lẹ́yìn rẹ̀ wá kọ kíni o ẹ kọ mean rẹ̀ wá so tí ẹ gbé standard deviation rẹ̀ náà wá so tí yé báwọn and ẹ jẹ́ bọ́ síbò mi chilled so tí ẹ gbé mean tòun náà wá so tí ẹ dẹ̀ gbé standard deviation tòun náà wá lẹ́yìn tẹ́ bá ti akọ báwọn ẹ wá gbé p value yín síbẹ̀ so tí yé báwọn so ẹ gbé p value yín so tó wáyé pé less than 0.01 ní bá ṣe rí bí báyìí ẹ gbé 0.01 bẹ́ẹ̀ tí ó bá tó wáyé pé kò tó 0.01 ẹ kàn ẹ report bó ṣe wà gangan p is equal to 0.025 àbí 23 so ẹ report yẹ sí 3 decimal places so lọ́pọ̀lọpọ̀ gbà náà ẹ lè wá tí coincide wọ́n jẹ́ tí ń ṣe effect size wọ́n dàbà ti ṣàlàyé effect size báwọn so tí eléyàn ni bí ó ṣe mọ̀ jẹ́
torí àkókò màmá dúró ní alẹ́ tòní so a lè tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ so pẹ̀lú pé àwọn iṣẹ́ tá a ṣe á máa lò wọ́n láti fi ṣiṣẹ́ kí la ṣàlàyé lẹ́nìí òun náà ni pé a ṣàlàyé pé tá a bá fẹ́ mọ̀ bóyá àjọṣe tó yanrantí wà láàrin àwọn ikọ̀ méjì tá a fi ń ṣiṣẹ́ àbí kò sí ohun tá a lè mọ̀ lò òun náà ni pé kí ni o t-test àwọn ìyàtọ̀ mìíràn àbí àwọn irinṣẹ́ mìíràn tá a tún lè mọ̀ lò òun náà ni àlófà t-test la máa lò wọ́n ṣàlàyé fún wa pé t-test yìí ó pín sọ́nà mẹ́ta o mo lè ní one sample t-test ìmọ̀ lo one sample t-test tó yẹ pé tí mo bùkátà ní láti mọ̀ bóyá sample kan mini sample yẹn ó yàtọ̀ sí gbèdéke tá a ti mọ̀ tẹ́lẹ̀ mo fún alápẹẹrẹ pé iye táwọn yẹn máa ń jẹ lójúmọ́ meals ẹ̀pẹ́ mẹ́ta làwọn yẹn máa ń jẹ lójúmọ́ tẹ́ bá fẹ́ mọ̀ bóyá lágbègbè kan sí iye tí wọ́n máa ń jẹ sọ yàtọ̀ sí ń ta mọ̀ táwọn yẹn máa ń jẹ tí ń ṣe mẹ́ta lójúmọ́ ẹgbẹ́ wọn lára ṣe kí ni o àgbà níta kí ni o a lè ti conclude ìtàṣe lẹ́yìn rẹ̀ náà bá àwa one sample t-test alani independent t-test bákan náà independent t-test ó kọ tó náà láti wò bóyá yàtọ̀ tó yanrantí bóyá wà láàrin kí ni o ikọ̀ méjì ẹ mọ̀ lò yẹn bóyá ní sí mo ṣàpèjúwe àwọn tá a fi èdè Gẹ̀ẹ́sì kọ́ àtàwọn tá a fi èdè abínibí kọ́ tí máa fẹ́ mọ̀ bóyá yàtọ̀ wà láàrin pípérégedé wọn màá máa lo independent t-test dependent t-test tá a tún pè ní peer t-test bákan náà òun náà ni pé kí ni o tí n bá fẹ́ wò bóyá ìyàtọ̀ wà láàrin bóyá gbígbà wá ní síwájú àbí sẹ́yìn sample kan náà ẹ rí i pé mo fún wa lápèjúwe pé ṣé oúnjẹ tá à ń jẹ ṣé máa ń ṣara lóore àbí kò ṣara lóore tẹ́ bá wọn tí ọmọ jẹ́ wéètì àwọn èèyàn síwájú kan tó fún wọn lóúnjẹ àbí lẹ́yìn wọn tẹ́ wá gbogbo ẹ̀ papọ̀ tẹ́ áfíríjì wọn tẹ́ wá sí yẹ wò bóyá ó dọ́gba dòdò àbí ò dọ́gba dòdò òun lámọ̀ pé ní kíni o dependent t-test tá à tún pè ní peer t-test adẹ̀sọ àwọn rejection rules wa a ní null hypothesis tá a fẹ́ yẹ̀wò gangan alternative hypothesis ni àwọn hypothesis tá a mọ̀ gbádànù tó bá jẹ́ pé kíni o null hypothesis wa a rí pé irọ́ ni so alternative hypothesis ni hypothesis tá a mọ̀ gbà wọlé lẹ́yìn ìgbà tá a bá ti gbá null hypothesis dànù adẹ̀sọ fún wa pé nínú àwọn rejection rule wa náà ni pé a lè gba p-value wa o lẹ́yìn ìgbà tí bá ti mọ level of significance mi tán tó ayé pé p-values tí n bá ní tó bá kéré sí level of significance tí mo fi ń ṣiṣẹ́ a máa reject yẹn nìyẹn a máa dúró níbi àyè á dẹ̀ mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo dúpẹ́ pọ̀ ní ọ̀rá tá a darapọ̀ mọ́ alẹ́ ní ó dàárọ̀.